gbogbo ọdọọdún ni arábìnrin Olúgbàmí Olúwatóyìn Fáfúsát máa ń sàmì sí ayẹyẹ ọdún iléyá ní ibùgbé wọn tó wà nílùú Mówódání. Ìyá Dàmú elépo ní gbogbo àwọn èèyàn mọ̀ wọ́n sí, wọ́n sì fi ìdùnnú àti ayọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba lórí oore ńlá tí ó ṣe fún wọn fún ti ọdún èyí tí ó wáyé yìí. Ọdún iléyá ọdún 2026 pẹ̀lú ayọ̀ àti ìdùnnú ní gbogbo àwọn ènìyàn tó wà ní àkàtà wọn wà nínú aṣọ kan náà. Ẹbí, ará, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ló péjú pésẹ̀ síbi ayẹyẹ ọ̀hún níbi tí wọ́n ti fi ìdùnnú àti ayọ̀ sọ fún Ọlọ́run pé ó ṣeun lórí bí àwọn ṣe ń bẹ láyọ̀ àti àlàáfíà. Wọ́n sọ nípa kùdìẹ̀kudiẹ eléyìí tí ó wáyé ní ọdún tó kọjá táwọn sì dáná ọdún ọ̀hún lẹ̀ tí wọn kò láǹfààní láti kópa. Aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ wa tí ó lọ kàn sí wọn bẹ̀ ó mú ìròyìn bọ̀ gẹ́gẹ́ bí oníkan náà arábìnrin Olúgbàmí Fáfúsát Olúwatóyìn tí gbogbo èèyàn mọ̀ sí Ìyá Dàmú wọ́n bá iléeṣẹ́ wa sọ̀rọ̀. À ń ṣe ọdún iléyá lónìí. Iná mi dùn gan-an fọdún náà. Olóṣè ni mo fi pe gbogbo ẹgbẹ́ mi ọ̀fọ̀lẹ́ wọn kó àbá mi ṣe àjọyọ̀. Torí ọdún ọkọjá mo múra ọdún àmọ́ lèdò tó mò ṣe ara ọmọ mi kọ̀yà àmọ́ yẹ ń dìsí nǹkan ní owó àmọ́ làáfíà wọ̀. Níná mi fúdùn ni mo fi pe gbogbo ní ọ̀fọ̀lẹ́ wọn kó àbá mi ṣe àjọyọ̀ ọdún iléyá náà. Nọ́nà ọgbà mi lé Ògúnpàtẹ lílé Ìyá Dàmú líbi. Gbogbo àwọn yóò wá kẹ́dìdé lílé láyọ̀ ká wá dọ̀ mí. Ayọ̀ náà yé wọn dìde. Ayọ̀ náà ni àtọ́padà délé wọn láyọ̀ àtàlàáfíà. Ọdún yẹn sì ń bọ̀ àbá gbogbo ìwà láyọ̀ àtàlàáfíà ọkọ̀ ní fu oníkan ṣàwátì náà ni àwa yóò péjú ká ṣèyẹ náà àwọn náà látọ̀ péjú ká tó ṣèyẹ ń bọ̀ Inshallah. Orúkọ mi ni Olúgbàmí Olúwatóyìn Afusatu yé gbogbo ni ogbómọ̀ sí Ìyá Dàmú elépo pupa lílùú Ògúnpàtẹ ọmọ ìtì Amiu Olúgbàmí ọmọ apàkúso ṣẹwẹ̀lẹ́ náà olóko ń dùn ọmọ adútán fẹ̀yìn ṣòjè àwa lọmọ isa ìṣàn alágbàjá òjé àwa lọmọ iyán bí ń lólú agbọ́jọ́ ogun mọ́ ṣojo ìkó ibi ẹni kóyán ìkòyí tó bá gbọ́fà lẹ́yìn òjò ló ṣe iwájú náà fi ń gbọ́ta nílé wa èmi lọmọ ògòrí ìsàbà ọmọ gúrekete lọ́gbọ́ pè ránṣẹ́ àfàṣà òṣùpá tinú òkú la ẹja gbénu omi dára orí olíwà tútù iná ní nǹkan ọlọ́gbẹ̀gbẹ̀lẹ̀ ẹ ṣeun o. Ọ̀sọ́lọ̀ TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ Ànàgó.